Ogogo kú lódò. Kí lẹ gbọ́ nípa Ogogo? Ní nǹkan bí ọ̀sẹ̀ kan àbí bí ijọ́ márùn-ún sẹ́yìn, ọmọ ẹ̀ sunkún wá sórí ẹ̀rọ gbé lọ́wọ́. Ó ní ẹ gbà òun, ara bàbá àwọn ọ̀yà. Ó ní à ń sì sọ wípé ó ní àìsàn jẹjẹrẹ onípele kẹrin. Ìpele tó burú jù nínú àìsàn jẹjẹrẹ eléyìí tóyìnbó ń pè ní dead alive. Ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Wọ́n ń sáré, wọ́n ń gbá gbogbo ọ̀nà láti gbé Ogogo lọ sí India. Níbi tí wọ́n ti ń ṣe físà rẹ̀ wípé kó lọ sí India láti lọ gbà tọ́jú. Wọ́n ní yóò tó ọ̀sẹ̀ kan kí físà rẹ̀ ó tó rẹ́dì. Kí físà ó tó rẹ́dì, Ogogo ti weak. Ogogo ti wíìkì. Kò lè gun bàálù mọ́. Bàálù elérò ò lè gbé àyàfi tí wọ́n bá fi plane ambulance gbé lóko. Tí wọ́n bá sì fi plane ambulance gbé bẹ́ẹ̀, ó kéré pin èèyàn bíi 4 àbí 5 sí 6 yàtọ̀ fáwọn òṣìṣẹ́ inú bàálù ni ó wà pẹ̀lú ẹ̀ nínú odidi ambulance plane. Yóò wà lórí bẹ́ẹ̀dì, wọ́n máa tọ́jú ẹ̀ lọ. Kábíyèsí Olódùmarè. Ọmọ Ogogo ńgbà tí ń sọ̀rọ̀ ó lóun ò wá tọrọ owó. Ó ládùúà àtẹnikẹ́ni ó bá lè tọ́jú bàbá àwọn làwọn fẹ́. Oníkálukú bá ń gbé àìdí àti ẹ̀ jáde. Alágbo ṣe o, alágúnmu ṣe. Ẹnìkan tiẹ̀ fọ́nì. Mi ò gbọ́rú ẹ̀ rí. Àwọn tí wọ́n máa bàṣẹ̀ ṣe jẹ́, ó ní kí wọ́n gbé ẹni tí wọ́n bí mi nínú ni pé kì í ṣoníṣẹ̀ṣe o. Prophetess ló pera ẹ̀. Ó ní wòlíì lòun. Ó ní ṣùgbọ́n ibi tọ́rọ̀ Ogogo dé dúró báyìí kí wọ́n gbé lọ sẹ́gbẹ̀ẹ́ Ọ̀ṣun. Wípé etí Ọ̀ṣun ni kí wọ́n gbé lọ. Kí wọ́n tẹ́ ẹ bẹ̀. Kí wọ́n ó sì ro ẹ̀fọ́ yánrin àtẹ̀kọ́. Ìlọ́gbọ́dọ̀ máa jẹ fún ọjọ́ 7. Pé à ń gbàtà bá eríjọ́ 7, ìtápẹ́ ìdéjìnà. Bí ẹ bá ti gbé e débẹ̀ ara rẹ̀ ó yá. Ẹsẹ̀ ara rẹ̀ ni ó fi rìn kúrò lẹ́sẹ̀ Ọ̀ṣun. Mo ní ṣé Ọ̀ṣun Òṣogbo yìí àbọ̀ṣun ta sì jì rẹ̀. Àbẹ́ kírètì Ọ̀ṣun míì ni. Oníkálukú ní mádìí àwa. Àfáà kan, Àfáà Hakeem oníláwàní. Àwọn náà ṣe àgbo tí wọ́n ní ọkọ̀ fún àwọn dá wọn lójú. Pé àwọn lọ lè gbé fún lọ síbítù. Ó wá ń lọ bẹ́ẹ̀, ó wà bẹ́ẹ̀. Ọ̀sẹ́ni tí ọ̀sáré béèyàn bá jábíamọ ìkúnlẹ̀ abíamọ ó mú èèyàn lótútù. Pẹ̀lú ẹkún ọmọ yìí, ọ̀rẹ́ mi l'Ogogo nígbà ayé ẹ̀ alájọṣe mi ni. Ó bà mí lọ́kàn jẹ́. Ìgbésí ayé mi mo rò lọ́kàn rìn. Ó ní ṣe dáa tó ọlọ́njọ́ là ó dáa jù bẹ́ẹ̀ lọ fún mi. Wọ́n bá pè kan nú àwọn tí wọ́n wá sórí ètò lọ́dọ̀ mi, ìyẹn mo rí dájú pé ó gùdù nípa ìwòsàn ìbílẹ̀. Àìmọye àwọn èèyàn ló ti tọ́jú àwọn aráàlú èbó tí wọ́n máa ń fóònù mi pé à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àbí ẹ̀rẹ́ èèyàn bá lọ kọ́ńtàtì èèyàn tí èèyàn tó wá ẹni tó gbé èèyàn wá sórí ètò tá a bá fi fún lẹ́bùn. Bí òǹtọ̀hún bá ṣà ń tan ẹni tó gbé wá sórí ètò jẹ kò ní wọn tanra rẹ̀ náà jẹ. Tó tún wá tẹ owó sí ẹni orí prógráàmù tí ẹ gbé wá tó pé ẹ gbà mú fún yín. Lọ́jọ́ kẹ́mi ó rò pé máa yìí ó strong. À ń kọkùnrin náà ní Fẹ́lẹ́, Ayéfẹ́lẹ́ baba Senegal. Ó wà ní ìlú Ìsẹ́yìn Orò ọmọ Ẹbẹdí.
ọmọ ẹbẹ dí mọ́kọ́ ogun ọ̀jàjàjà kọjá sẹ́yìn ó jèrè ọmọ yìí. mo gbé fẹ́lẹ́ wá o ayéfẹ́lẹ́ baba Senegal wọ́n bá gbé dé a bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ó ní tí ń bà ṣègùn ìbílẹ̀ jẹ́ tí ó jẹ́ káwọn èèyàn fẹ́ trọ́ọ̀sì ṣègùn ìbílẹ̀ mọ́ òun ni ignorance tó wà fáwọn èèyàn wa nípa nǹkan tí wọ́n fẹ́ tọ́jú ó ní ẹlòmíì àtọ̀gbẹ ló mú ọ o tó fẹ́ tọ́jú lọ́dọ̀ rẹ̀ ó ní ṣùgbọ́n ó ní àgbo àtọ̀sí tó dájú ó ní kò mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin àtọ̀gbẹ àtàtọ̀sí ó ní àgbo àtọ̀gbẹ ni ó gbé fún ọ àgbo àtọ̀sí ni ó gbé fálátọ̀gbẹ tàbí kó gbé àtọ̀gbẹ fálátọ̀sí tàbí kó gbé àtọ̀sí fálátọ̀gbẹ ó ní ó yàtọ̀ fúnra wọn ó ní òun dúpẹ́ lọ́wọ́ ilé àwọn Èkó wípé ìjọba ìpínlẹ̀ Èkó tó dá kọ́lẹ́ẹ̀jì ilẹ̀ láti la àwọn oníṣègùn ìbílẹ̀ lọ́yẹ̀ bá a ṣe lo eléyìí nì bá a ṣe lo eléyìí nì àti pé n tí máa ń mú kí a lo ewé àtewé eléyìí tá a bá fi eléyìí àtewé eléyìí papọ̀ nǹkan báyìí ni ó túmọ̀ sínú àgọ́ ara wọn ní gbogbo yẹn làwọn lọ́ọ́ kọ́ ó wá padà sórí ọ̀rọ̀ kánsà ó ní cancer stage 4 ó ní agbára àwọn ọ̀ka àwọn ò sì lè wò ó kódà ńgbà tí ń sọ̀rọ̀ lọ wàláì mo fi ọlọ́run ọba mi búra àtijọ́ tí ó kèmí nìkan nù sàárè báyìí ó sọ dórí wípé bá a bá rí oníṣègùn ìbílẹ̀ tó lè tọ́jú cancer stage 4 òun ó fún ní 10 million naira òun ó sì wá padà lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ pé kọ́kọ́ òun ò bí wọ́n ṣe tọ́jú cancer stage 4 gẹ́gẹ́ bí iṣẹ́ ìròyìn tèmi kọ́ mo rí wípé ìyẹn ò nítumọ̀ mí sẹ́nikẹ́ni tí bá ń gbọ́ pàápàá jùlọ ẹni tó wà lórí bẹ́ẹ̀dì tá a sì ń bẹ lọ́hùn wípé kọ́lọ̀ ń mú lára dá táwọn èèyàn rẹ̀ bá gbọ́yùn mo ní ayọ̀yùn kó ń bẹ̀ torí wípé nílùú òyìnbó kì í fún yàn ní death penalty ṣùgbọ́n a máa sọ fún yàn pé èèyàn ó kú tí wọ́n bá tún wá rí i pé ó ń tọ̀ ń fẹ́ bara jẹ́ jù wọ́n wàá fi nǹkan kan gbé lẹ́sẹ̀ wọn á ní kò sí ní tápá mírèkù ọ̀ká o pé ní díà báyìí wọ́n ti sọ fẹ́ni báyìí pé yóò kú rí o tí ọlọ́run padà rí kù ń kó lórí ẹ̀ ọkàn tó ọ̀hún ó tún wá balẹ̀ wẹ̀ pé ọlọ́run lè ṣe tòun náà mírèkù. à ń bá ọ̀rọ̀ bọ̀ à ń bá a bọ̀ ẹni ọba lọ lọ́ba kú ẹ má sí ọ̀rọ̀ yìí ẹ má sí ẹ̀ ó ní ẹni tí wọ́n ń pè ní cancer stage 4 ọlọ́lágbára díẹ̀ o ó ní jù sí mi kí n jù sí ọ ó ní kì í sọ̀rọ̀ di ẹ̀yìn ó gbìyànjú ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ọba ikú ta tán ọta ikú láyà ó tráì ọlọ́run o ọjọ́ ìbànújẹ́ àtẹ̀dùn ọkàn fún mi àti ìrẹ̀wẹ̀sì ọkàn tí kì í bá ṣe wípé oníṣẹ́ èèbó fira ẹ̀ sọ́fà ó rẹ̀ mí bíi kí n má lè ṣètò lẹ́nu orí mi wú ojú mi ò sómi akọ́gí ọ̀gbọ́dọ̀ sóje Ògògó kú a sì pa fáìlì ẹ̀dín wájú ọlọ́run omi kanlẹ̀ nírọ̀lẹ́ yìí ó jáde láyé ká kú lọ́mọ èké kọ́ yẹ ni ó sàn ju àdàgbà ìládìí ẹ̀rànà mo jẹ́ èèyàn kẹta tí wọ́n kọ́kọ́ pè gbàrà tó kú lẹ́yìn tí wọ́n pe chief imam Láró èmi lẹ́nì kẹta tí wọ́n tún pè wọ́n pe ẹnìkan wọ́n pe chief imam Láró lẹ́yìn ìgbà yẹn ni wọ́n pè mí pé ọ̀rẹ́ yìí ti lọ o. tó Ògògó lọ ọlọ́kọ̀kọ̀ kọ́kọ́ bí ẹni tú mi lọ́rùn àgbè gbogbo action gbogbo ká ṣeré kó múni la Ògògó dá gbogbo ẹ̀ lẹ̀ kéèyàn dúró kọ́ kátó ìdú ọmọkùnrin kó wù yàn kọ́ mọ́ dá àyàn lọ́rùn. Ògògó lọ ọlọ́kọ̀kọ̀ kọ́kọ́ bí ẹ ń tú mi lọ́rùn àgbè lára eré tó gbé Ògògó ni wicked boy wà lára eré tí ó gbé Ògògó tó fún Ògògó lókìkí oníòwò blow wà Ògògó
tó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Yínká Quadri lọ̀rẹ́ ẹ̀ alájọṣe ni wọ́n. Òun Yínká Quadri àtàrà ọ̀sán àwọn ní àlàkóso ọdún Ifá. Kákọ̀ọ̀sì kan ni wọ́n ń pè lọ́dún Ifá nínú àwọn onítíátà. Àwọn ni wọ́n sì máa produce àwọn fíìmù tó lágbára. Lára àwọn tó jáde lọ́dún Ifá ni Múkàrí Èyíwùmí wà. Lára wọn ni Wálé wà látàwà. Sáìdì Balógun ọmọ Àlàájà. Àti bẹ́ẹ̀ lọ. À ń lùsì àwọn òṣèré ńláńlá wa lọ díẹ̀díẹ̀. Bàbá Sùwé òun náà bó ṣe kú ní fún àdàgbà àwọn wọ̀nyí ọ̀dàgbà. Ògògó náà ọ̀dàgbà. Kìí sọ mí kéèké sọmọ àná o. Ṣùgbọ́n kábíyèsí Olódùmarè ó dàbí ikú Múdàláwà ńgbà tó kú náà. Múdàláwà of blessed memory ó ní agbábọ́ọ̀lù ní ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ní láyé ìgbà náà. Ẹ máa tí a ẹ̀. Màá béèrè eré Ògògó mẹ́ta eré rẹ̀ mẹ́ta tó ti wò tó gbádùn. Eré mẹ́ta tó Ògògó ṣe tó gbádùn. Màá ṣí ojú òpó lẹ̀. Eré rẹ̀ mẹ́ta tó ti wò rí tó gbádùn. Hello Mọ́gàjí. Hello ẹ káalẹ́ o. Ẹ mọ̀ káalẹ́. O. In fact nígbà tí àwa náà gbọ́ kinní òní ìrọ̀lẹ́ ó jẹ́ ìyàlẹ́nu fún wa o. Kábíyèsí Olódùmarè. Torí pé ní ilé funfun báláwo ní abala kejì nígbà tẹ́ sọ̀rọ̀ yẹn níjọ́ Wednesday. Ẹni bákan méjì ni. Bẹ́ẹ̀ni. Ẹni bákan méjì ni ẹni pé in fact pé ó lójú tí ó bá lè dá fún ló jẹ́ pé bóyá ó lè sọ̀ káìpẹ́ ó bá sì jẹ́ pé bóyá ní kéjì àti ìsìná. Adúgbò kò sí èrè. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Kò sẹ́ńtì kí nìyẹn ò kàlá torí bẹ́ẹ̀ bá ti ń wo àwọn fíìmù rẹ̀ bọ̀. Ǹjẹ́ ẹ ti wo fíìmù Ògògó bí oríṣi mẹ́ta rí? Ṣé rí oríṣi mẹ́ta láyé ìgbà tí àwọn pẹ̀fù ẹ̀ lẹ́jọ́ bẹ̀rẹ̀. Ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ gbẹ́fẹ́ rẹ̀ yẹn ní àrà ọ̀sán. Kí àrà ọ̀sán ṣe òun wà ní UK láàrin oúnjẹ American Food Lottery. Látàyè ìgbà yẹn tó ò sí Nàìjíríà mọ́. Ẹ ti ẹ̀ mọ̀ wọ́n gan délédélé. Ọmọ bá wọn kópa lẹ́kọ̀ọ̀kan. Ẹ mọ̀ wọ́n délédélé báwọn. So sẹ́rí Wicked Boy ṣe sọ yẹn is one of the best film ẹ̀ tí mo wò ló rẹ́ pé lórí VHS gẹ̀ àwọn fídíò kìí ṣe tó pàlàpàlà yẹn nígbà náà ni pé a bá ń wò bí sinimá inú rúùmù orí ìgbà náà kí ẹ tó di lẹ́gàn ọ̀bà sọ̀rọ̀ abẹ́yá tó ń gbó fìlà yìí jókòó ẹlẹ́kejì yẹn wá ní Wicked Boy alákọ̀ọ́kọ́ ní Wicked Boy ẹlẹ́kejì tí mo wò tán tó tàbí mo bá dùn jù ní owó blow yẹn. Owó blow. ẹ rí i pé Fẹ́mi Adébáyọ̀ ó ní ọ́ fi ṣe ìgbà tí Ògògó wà ní kékeré. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kí ni Ògògó dàgbà tó di Ògògó báyìí gbogbo ọdún nípa àtẹ̀wọ́ ni. Kábíyèsí Olódùmarè. Torí nígbà náà tí wọn ò bá rí inú fíìmù ẹgbàgbé o. Bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹta inú aṣọ òbúra bàbá Sùwé. Nínú aṣọ òbúra. Ó jẹ́ kí bàbá Sùwé tà nínú aṣọ òbúra yẹn jù. Because pósítà tí wọ́n bá rí tí wọ́n bá sì rí Ògògó àìmọye pósítà gan ni wọ́n fi Ògògó sí nígbà náà tó torí rẹ̀ wọ́n fèrà tí ò wà ní sínú fíìmù yẹn gbà yẹn. Níjọ́ náà lọ́hùn. Níjọ́ náà lọ́hùn tí wọ́n fi ta fíìmù. Kábíyèsí Ọlọ́run. In fact ọlágbára pọ̀. Ògògó ó star kú ni ó star lójú ikú. Ó star hospital ní ọ̀rọ̀ ẹ̀gán ta tó ń wò lẹ́yìn rẹ̀ gan lọ́wọ́ láti orí jẹnẹrétọ̀ yìí. Hospital tí wọ́n gbé lọ gan mọ̀ pé àwọn gbàlejò. Tí kì í bá ṣe pé àkọọ́lẹ̀ kú ti pé tó bá jẹ́ pé ó survive di ọ̀la sọ́túnla ni wọn ò bá fi wọ́n ní ó ṣeéṣe kí wọ́n wọ́nà kí wọ́n fly rẹ̀ lọ sílùú òyìnbó. Ìjọba àpapọ̀ ti dá sí ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ sẹ́nitọ́ Yáyì lóògùn tó fẹ́ jẹ gómìnà Ògùn báyìí ó ti dá sí wọ́n ní wọ́n mọ̀ tọrọ owó fún un pé iyekíye tí wọ́n bá ná o. Tí wọ́n bá ná àwọn máa gbé. Gbé àwọn gbé.
kálọ́ bá jẹ́ wípé ọ̀rọ̀ bíi kí n pé kálọ́ bá jẹ́ pé kidney problem bá ní Ògògó ní èmi rí àwọn tí wọ́n fọlọ́ sí ara wọn wípé àwọn ò fi ilẹ̀ fún. Allahu Akbar. níbi tí àwọn èèyàn fẹ́rẹ̀ rí. Allahu Akbar. most especially àwọn obìnrin. wọ́n jẹ́ kẹ̀dẹ́ bíi wípé tí wọ́n bá nínú fíìmù báyìí lómi ìtura. pọ́ǹtì ọ̀rọ̀ ẹ̀mí tí mo fíìmù pẹ̀lẹ́ nìkan rí tó láti mọ̀ sọ wípé ó dàbí pé Ògògó tí ó dẹ̀ jẹ́ ọkọ òun lásán. pọ́ǹtì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àìmọye ọkọ tí ń bá yàwó ẹ̀ jà pé ṣé èsè pé ìwà àtògògó nǹkan kan pa yín pọ̀ kí ló á dé tọ́mọ̀ pariwo. ọ̀pọ̀lọpọ̀ lébi ìdíbẹ̀ dà nítorí Ògògó yẹn o. ìyàwó ọ̀rẹ́ mi kan máa pe Ògògó lọ́kọ òun orí ọkọ rẹ̀ ọ̀wà táàsì orí ọkọ rẹ̀ ọ̀wà gbóná tí wọ́n bá gbé fíìmù sí báyìí ó lè pàtẹ́wọ́ pé ọkọ mi ti dé tí ọkọ rẹ̀ náà ọkọ rẹ̀ ó sì wà lórí àga yóò máa wò ó wò kú o pé sí èsè páyé ń ṣe ọ́ níbi tífẹ́ náà dé ni o kábíyèsí Olódùmarè ẹjẹ́ tún ṣe báyìí kí ló kọ yín ẹ má bá ń kọ́ àwọn tó ń pè yẹn sílẹ̀ mo ní special gift ọyẹ ẹ máa kọ ọ́ lẹ̀ Akíntúndé Akínọlá mo ní special gift tí mo fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè yẹn. Hello somebody ẹ káalẹ́ o. Hello ẹ káalẹ́ o. Bàbá ẹ káalẹ́ o. Gbogbo lẹ́kọ̀ọ́ ẹ máa máa ṣe àlàáfíà láwa o. Mrs. Adépọ̀jù láti Olódó ni o. Ẹ ṣeun. Ògògó ó dàbí nǹkan o, ó dún yàn gan o, náà wo ojú ọmọ wọn o. Àmín. Kí ló nà ẹ bàjẹ́ o. Eré Ògògó mẹ́ta. Nígbà tá a wo fíìmù rẹ̀ mẹ́ta wo ni tí mo rí. Owó blow. Ó dùn gbà yẹn. Michael Boy a wò ó. Ó di méjì. Ìbínú ẹlẹ́wọ̀n. Ó di mẹ́ta. Àwò gbà yẹn. Wọ́n ti sọ owó blow tẹ́lẹ̀ wọ́n ti sọ Wicked Boy ẹ wá fíìmù rẹ̀ méjì míì síbi inú ẹlẹ́wọ̀n. Àwọn tí mo rántí ní ọ̀pọ̀ fíìmù Ògògó ìṣẹ̀yọ kan ìgbà kan tó ìrètí dájọ́ ṣe kí ìrètí tó kú. Fíìmù wọn pọ̀ gbà yẹn ìṣẹ̀yọ kan. àwọn eléyìí láksàn láyé àwọn Ògògó eléyìí láksàn láyé. Àṣà pọ̀. Tí wọ́n bá ní action pọ̀ bí Ògògó. Bẹ́ẹ̀ ni action ni a máa ṣe ká bí gbàtẹ́pẹ̀ kan yẹn ń ṣẹlẹ̀ sí lójú ayé ni. Kábíyèsí Olódùmarè. Ẹ ṣe pọ̀ kí ló kọ yín. Mrs. Adépọ̀jù láti Olódó. Mrs. Adépọ̀jù láti Olódó tẹ́ ẹ bá jẹ̀bùn wọn á dákọ̀ yín wọn á pè yín ká tó parí. Mo dúpẹ́ rẹ̀ máa máa ṣe o. Sáké Ògògó Taiwo Hassan tí wọ́n bá ń sọ wípé hello somebody. Hello ẹ káalẹ́. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ o. Akíntúndé Akínọlá ní lẹ́ẹ̀kan sí. Fíìmù tí ìyá ìfẹ́ dákọ̀ tí ọ̀rẹ́ tí ò wà tèrè sí yẹn. Ó jẹ́ fíìmù tó gbé ó ti pẹ́ òun àti ọmọ elépo ní táìtù rẹ̀. Ọmọ elépo ẹ̀nà. Ẹ̀yin tẹ́ pé ìwọ tó pè tẹ́lẹ̀ náà lẹ tó pè. Akíntúndé Akínọlá yẹn. Ọya ẹ fi 10,000 kún ẹ̀bùn owó Akíntúndé Akínọlá yẹn ẹ fi 10,000 kún. Ẹ ṣe gbọ́ bàbá kò ní bàjẹ́. Kábíyèsí Olódùmarè tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn fíìmù tó Ògògó ti ṣe yóò lé lọ́gọ́rùn-ún. Nínú àwọn fíìmù tó ṣe nígbẹ̀yìn ayé ẹ̀ nínú ẹ̀ ni fíìmù Ọmọ Adélọ́ọ̀fù wà níbi tó ti ṣe ọba nínú fíìmù Aníkúlápó ó fi gbogbo ara ṣe fíìmù Aníkúlápó nínú fíìmù tó gbé ló sì wà. Ó star láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ títí dópin kò sígbà kankan tó Ògògó lọlẹ̀. Ẹ wò gbà tí ara Ògògó Ọ̀yá tó sick yẹn ó lóun ò lùsì kọ́bọ̀ fún ọdún 7 tára àwọn òfin yá ó lóun ò lùsì 1 naira ó ní kódà òun tún lówó sí i ni ó kúkú sọ fáwọn òǹwé ìròyìn bẹ́ẹ̀ ó ní fún ọdún 7 nígbà ó ṣe pé nígbà tára rẹ̀ ọ̀yá yẹn gan fíìmù kọ̀ọ̀kan tí ń ṣe ń gbà yẹn.
hello somebody àwọn tó wà lórí ìkíní ẹja gbọ́ wọn hello ẹ káalẹ́ o hello ẹ káalẹ́ o ọ̀ya ìyẹn ti já ẹja gbélé hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ bàbá ẹ kú ètò. náà. a máa gbádùn yín o látọ̀yọ́ aláàfin ni o. Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kí ọmọ àtibá ẹ kú ìdèlé Ògògó. bẹ́ẹ̀ ni bàbá gbádùn yín gidi gan bẹ́ẹ̀ ni o. fíìmù Ògògó mẹ́ta wo lẹ wò tẹ́ ẹ láìkì. bàbá fíìmù Ògògó pọ̀. táwo ọ̀dà torí ó bí pé wà láìta láì kò sí ẹni tó lè sọ mọ́ tó ti gbà pé anybody ti mọ̀ yìí pé kò sí nǹkan kan bá tó bí sọ pé wà láìta láì ní fíìmù báyìí kò sí nǹkan kan mọ́. ǹtẹ́ ìmọ̀ ń gbádùn lára rẹ̀ jù nìyẹn. tí mo máa gbádùn rẹ̀ fún nìyẹn o sì tó bẹ́ẹ̀ kọ́ sọ fún wípé kọ́mọ́ tọ́ bíbà yóò sọ fún ọ wípé ibi tí màá tọ́ ilé yìí kò sẹ́nìkan tó lè dá dúró. ibi tá a jókòó síbẹ̀ àwa bọ́ìsì ọ̀rẹ́ gan la ń sọ bí táwa bọ́ìsì ti ṣe tá ń ṣe fàájì lọ báyìí. kábíyèsí Olódùmarè ẹ kú ẹ̀yìn. bàbá kọ́lọ́n kò fi orí jẹ́. ẹ ṣeun àmín. kákúlọ́ mèéké kọ́ yẹn ni ọ̀sán ju àdàgbà ìládìí ẹ̀ rànà. àwọn èèyàn ti kún orí ojú òpó yìí pé ti mú. kábíyèsí Ọlọ́run. tá a bá ń sọ̀rọ̀ hello ẹ káalẹ́ o. ẹ̀rọ ìfà ẹ káalẹ́ o. ẹ ṣeun. àkú ìdèlé gbogbo ọlọ́ọ̀fin. ìdèlé ni. orúkọ mi ni abdulrahman láti olómi. láti olómi. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ mọ̀. eré gbogbo tó mi ó wò ní legal wife òun àti ìrètí wọ́n jọ ṣe. legal wife òun àti ìrètí yẹ sóde ní. òun àti fún mi máa sì náà dẹ̀ ṣe sábọ́jọ. sábọ́jọ ó di méjì. bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ tún wéré rẹ̀ fẹ́ náà owó blow yẹn náà mo wọ́n náà bẹ̀rẹ̀. àní ẹ̀ mọ́ dàkó a ti sọ owó blow sẹ́ẹ̀. ókè mo wo eré rẹ̀ Aníkúlápó. Aníkúlápó ó di mẹ́ta kí ló kọ rẹ. Abdulwahab Mofas Dasola. ọ̀ya ẹ̀kọ́ ọkọ rẹ̀ ẹ̀lẹ̀ Dasola láti bo. Abdulwa láti olómi. láti olómi ẹ̀kọ́ ọ̀lẹ̀ tọ́ba dijọ́ mẹ́jọ ẹ̀ máa bọ̀ ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ọ̀làràgbárí gbé ọba tí gbálákejì ẹnìkan wà lójú òpó ìyẹ̀jẹ̀ dà lóhùn hello somebody nípa ọ̀rọ̀ Ògògó tá à ń bá bọ̀ yìí o hello ẹ káalẹ́ o. ọkọ rẹ yẹn sá. ọ̀rọ̀ èèyàn ni ombolẹ ti ń pè yìí. láti South Africa ní sá. láti South Africa kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ ni sá. bó o lórí lára yín gbà tẹ́ ẹ gbọ́ yìí. ikú Ògògó wọ̀ ọ́ lára ó pọ̀. ó wọ̀ yín lára. ó pọ̀ ó pọ̀. ǹjọ́ wá sí South Africa rí. mi dúró kó wá rí. because mi ṣe débi ni. bóyá ó ti wá kẹ́yìn tó wà ń bẹ̀. ẹ mọ̀ pé traveller làwọn náà so ìdílé ìṣe ogun tó wà ń lọ náà ni. ọ̀dà ẹ̀yin fíìmù ẹ̀ mẹ́ta wo lẹ wò tẹ́ ẹ ti gbádùn rí. mo wo Sábàbí. Sábàbí pẹ̀lú obìnrin sọwọ́nù. obìnrin sọwọ́nù àbọ̀sọ̀wànù. no obìnrin sọwọ́nù yá obìnrin sọwọ́nù. ó di méjì. pẹ̀lú ọ̀kan ṣoṣo. ọ̀kan ṣoṣo ó di mẹ́ta. ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ kó làákàyè. ẹ kéré oko délé ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ ńlù tẹ̀ wà yẹn o. wọ́n ní kinní kan bí kókó ọba bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àìjòrí ìmọ̀dò bàbá sì tún jorí ìmọ̀dò ìmọ̀ràn ara ẹni là á mọ̀ o ẹ mọ̀ wọn ara yín ò ní South Africa wọn ò fẹ́ràn wa o wọn ò fẹ́ràn yín o wọn ò fẹ́ràn Nàìjíríà o wọn ò fẹ́ràn èèyàn dúdú ń bẹ o ìlú burúkú nílùú tẹ́ wà o Ọlọ́run ó jẹ́ kéré ọjà délé o. nígbà tí ojú ń pọ́gún àwòdì wa ní Nàìjíríà bára a fún wọn lówó láyé Ọbásanjọ́ a fún wọn lówó tí wọ́n fi gbòmìnira a wà lára ẹni tó jàjà òmìnira fún wọn síbẹ̀síbẹ̀ ibi ni wọ́n fi sú wa o. ẹ̀yin tá a wà ní diaspora ẹ máa pè sórí +234 8033319700 hello somebody ẹ káalẹ́ o.
ẹ káalẹ́ o ibo lẹ ti ń pè yìí. láti Abẹ́òkúta ni sà. láti Abẹ́òkúta yes. ikú Ògògó yẹn ó ṣe wá bákan. ikú Ògògó yẹn mú yín lára gan. gidi gan. kábíyèsí Ọlọ́run fíìmù Ògògó mẹ́ta wo lẹ ti wò rí tẹ́ gbádùn. ọ̀kan ṣoṣo. ọ̀kan ṣoṣo. àgbélébù. àgbélébù. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run níjọ àbákùlà àdèrè ọmọ èèyàn ò sùn àláàyè ẹjẹ àṣẹ báyìí. ẹ má sí àẹ kákú lọ́mọ èké kọ́ yẹni ọ̀sán ju àdàgbà ìládìí ẹ̀rànà láti jẹ ta ojú òpó ti kún débi wípé wọn àfẹ́ rí nǹkan míì gbọ́ mọ́ lórí íńtánẹ́ẹ̀tì jọ̀rọ̀ Ògògó lọ. Ògògó this Ògògó that Ògògó níbí Ògògó lọ́hùn Ògògó ọmọ kúlódò bọ́ ọdọ́rùn ọsọ̀run tó lárinrin mọ́kànlé onímọ̀ lọ́nà ọ̀run o báwọn mọ́ sọ̀run tó lárin kékeré bọ́ọ̀ bá tó padà wá kọ́ jẹ́ fine actor tọ́ọ̀ bá tó padà wá Nàìjíríà ni ọmọ bọ̀ kábíyèsí Olódùmarè. Hello somebody. àwa ń bí o. ẹ ṣeun láti Amẹ́ríkà ẹ ṣeun kí ló kọ yín. Túndé Odùmọ̀sù. ẹ̀yin náà ẹ̀ ń gbé ètò wa ń bẹ̀. lágbára lọ gbogbo mi láti ń gbọ́ yín. Olúwa ṣeun ẹ pẹ̀lẹ́. Yes sir. bóòlù Ògògó ẹni ẹ mọ Ògògó dáadáa. mo mọ Ògògó dáadáa láti gbàdá àti wà kékeré láti wo fíìmù wọn. ọkùnrin mẹ́ta ni. ọkùnrin mẹ́ta ni. ọkùnrin mẹ́ta ni. bẹ́ẹ̀ni. kábíyèsí ọdún. máa gbọ́rọ̀ wọn pé kò sí ọmọkùnrin náà tó lè dúró dé. nínú fíìmù ẹ̀. lójú ayé ẹ̀kọ́ wà pa níbi tó dá lójú dé. ẹlẹ́sẹ̀ ni a máa jẹ̀sẹ̀. ọkọ ẹ̀sẹ̀ wọ́n pé mẹ́ta á nà wọ́n. bẹ́ẹ̀ni confam ni. orúkọ fíìmù mẹ́ta tẹ́ béèrè ní fẹ́ dárúkọ bàbá. ọ̀yà ìyẹn aráàlú èbó náà fẹ́ dá sí i tẹ́ ẹ̀ bá gbà dọ́là ní gbà lọ́wọ́ yín dọ́là ní fi fáìní yín. èmi máa gbà dọ́là ni máa gbà. ọ̀yà ẹ̀sọ́ ńlẹ̀. èkíní ọmọ ghetto. ó dé ní. èkejì bankalat. ó di méjì ta ló ṣe àwọn àti ta lọ́jọ́ wà nù bankalat. ó pẹ́ díẹ̀ tí mo wo fíìmù yẹn bọ̀ kọ́ bọ̀ kó wà. ọ̀yà ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. tenant of the house. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ tí fẹ́ gba mẹ́tẹ̀ẹ̀ta nu. mo ti gba mẹ́tẹ̀ẹ̀ta ni kì í ṣe pé mo fẹ́ gbà mo ti gbà ni. ẹ fi $100 ránṣẹ́ sí mi o. $100 nígbà lọ́wọ́ yín fún mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ gba mẹ́tẹ̀ẹ̀ta. tẹ́ ẹ báyìí sí ni $1,000 ní ìbágbà. gbogbo yẹn kékeré ni kò tó ṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. ẹ kú ẹ̀yìn ẹ kú àdóòtì. agbọ́ ribiribi tẹ́ ẹ ṣe náà Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà. àmín ọjọ́ jìnnà síra wọn. God bless you sir. àmín o. Yes sir. ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora +23480 3331970 ẹni tó wà ní diaspora nìkan ni o akára Nàìjíríà mọ́ lo nọ́mbà yẹn +234 lórí WhatsApp +23480 3331970. kábíyèsí Olódùmarè. ẹ̀yin tá ẹ wà ní Nàìjíríà 09056969961 09056999961 090. ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. Alhaji ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. Ọlọ́run jẹ́ ọ̀rẹ́ mi o. ẹ ṣeun. kò ní rẹ̀ mí pẹ̀lú nǹkan náà. àmín. àmọ̀ fún ti bàbá wa Ògògó. bá a ṣe rí. ọmọ làgbára àtijọ́ta ni mo ti ń gbọ́ lórí ìròyìn. ọjọ́ jẹ́ lọ́sẹ̀ ó rẹ̀wọ̀n wọ́n fi wọn lọ tọ́ ṣíṣì. táàmù pé ibi tí ó jà sí nù. tọlọ́jọ́ ni o. ó lágbára gan o kọ́lọ́ má jẹ́ ó lá. ẹ ṣeun. ẹ ló somebody ta lọ́wọ́ à ń bẹ̀.
Hello, Akúètò láti Ṣẹ́yìn ni o. Láti Ṣẹ́yìn, àní àwọn tó ń pè sórí nọ́mbà yìí, àwọn ará diaspora là ní kí wọ́n pè sórí ẹ̀. Ẹ sáré sọ̀rọ̀ kánmọ́kánmọ́, nígbà èèyàn Nàìjíríà láàyè lórí ẹ̀. Ẹ pẹ̀lẹ́ o. Àná a fẹ́ kí yín ni. Ẹ ṣé, God bless you. Ẹ ṣé, àdúpẹ́ o. Hello. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́. Hello, ẹ káalẹ́ o. David Fèyíjìmí. Láti ìlú wo? David Fèyíjìmí Afẹ́rẹ́. Láti ìlú wo? Hello, ẹ káalẹ́. Afẹ́rẹ́, Amẹ́ríkà láfẹ́rẹ́ wà. Bẹ́ẹ̀ni sà. Gbogbo Amẹ́ríkà, gbogbo US ńkọ́? Atlanta, Georgia. Mo mọ̀ yín dáadáa. Ojú èsà ìmọ̀ olóko. Bẹ́ẹ̀ni, ẹkú ètò náà. Ẹkú lédè ti Ogogo yìí o. Ó lágbára. Ẹ̀yin aráàlú òyìnbó, ẹ̀yin lẹ miss ẹ̀ jù. Ẹ̀yin aráàlú òyìnbó lẹ máa miss ẹ̀ jù. Ó lágbára bàbá. Ẹ jẹ́ ká jẹ́ kí ẹnìkan pè láti London, ẹ jẹ́ á jẹ́ wọn wọlé o. Ẹ jẹ́ ká jára London náà wọlé o. Ẹ ṣeun. Hello somebody, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, ìlú wo lẹ ti ń pè mí yìí o? Fẹ́mi láti South Africa. Láti South Africa. Ẹ kú ẹ̀yin Ògògó. Ẹ wo ó lágbára. Ẹ kéré oko délé o. Nígbà tí mo wà ọlọ́pàá tí mo wà ní Nàìjíríà, tírélà ni mò ń wà. Mo ti já sìmẹ́ǹtì ìdílé Ògògó rí ní Kòròdú. Kábíyèsí Olódùmarè. Fi Ọlọ́run tó lẹ́nu mi búra. Mo ti já sìmẹ́ǹtì sílé wọn rí. Ní Kòròdú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé rí èmi kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára Àlàjí Ògògó. Irú àwọn ẹ̀kọ́ wo? Kódà bí Ògògó ṣe ń rìn, bó ṣe ń ṣakọ, lèmi náà ṣe máa ń ṣakọ. Tó ń fẹ́ràn àwọn gan. Ṣé lóòótọ́? Wàláì tàláì. Mo bí láìlì azim bí àṣà Ògògó, wọ́n ti bí láìlì azim. Kírísítẹ́nì lèmi, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ Mùsùlùmí yẹn ara Ògògó ni mo ti kọ́ wọn. Bí kéèyàn pé wà láìtàláì bí láìlì azim. Wọ́n ní wọ́n bí ìyá ẹ̀ dáa, màá nù ẹ̀ ṣe léṣe, màá nù ẹ̀ fún alẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ lóògùn ṣe máa ń sọ̀rọ̀. Fíìmù wọn mẹ́ta tẹ́mi fẹ́ dárúkọ tẹ́nìkan kò dárúkọ rí. Yes. Arówólò. Ó de ní. Ayéṣòro. Ó di méjì. Kábíyèsí Elédùmarè. Ó di mẹ́ta. Ó pọ̀ rẹpẹtẹ. Ẹ pàtẹ́wọ́ fúnra yín, olólùfẹ́ Ògògó ni ọ lóòótọ́. Ẹ kéré oko délé o. Láti kékeré. Lágbára Ọlọ́run, ẹ sì kéré oko délé. Ẹ jẹ́ ká tún jẹ́ káwọn ará London ń pè. +234. Mo fẹ́ sọ̀rọ̀ kan sà. Yes. Ṣé bínú? Mo ń gbọ́. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹnìkan tó pè láti South Africa. Okay. Mo fẹ́ erase impression táwọn èèyàn ní nípa ìlú yìí. Okay. Ẹ má bínú sà. Ọ̀yà. Mo ti lò 11 years nílùú yìí. South Africa ò kí ń ṣe nǹkan táwọn èèyàn rògbò jẹ́ o. Téèyàn bá súnmọ́ àwọn ọmọ Saudi dáadáa, wọ́n ń ṣe wèrè o. Àwọn ọmọ ìlú wa, àwọn ni ká bá sọ̀rọ̀. Bàbá, ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Mo wá sílé yín, mo wá kí yín. Mo wá mu sìgá. Ẹ dẹ̀ mọ̀ kí mo mu sìgá. Kí n máa fún àwọn yín ní sìgá mu, báwo lẹ ṣe máa feel? Ẹ bá mi fa wàhálà àbí? Bẹ́ẹ̀ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí òun nìyẹn. Èmi ti wà ń bí ti pẹ́ tí mò ń ṣiṣẹ́ àwọn ọmọ Saudi, mo prefer kí n bá wọn ṣe dàwọn ọmọ Olúwa lọ. Ọmọ Saudi ò ń bínú yan o. Ẹ kúkú rí nọ́mbà tí mo fi ń pè ní nọ́mbà àwọn ṣọ́ọ̀bù tí wọ́n wá ń wọ̀ tí wọ́n ń ba gbogbo ṣọ́ọ̀bù jẹ́ tá à ń rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí wọ́n close ṣọ́ọ̀bù dáhùn. Téèyàn bá wà provoked dé level kan èèyàn ò ní mọ ọ ní ọ̀rọ̀ akọọlẹ̀ akọbalẹ̀ akọ̀dédé mo jókòó. èyàn ti fẹ́ di provoke ti wèrè ẹni tó fowó rẹ̀ dá ṣọ́ọ̀bù lẹ̀ tó fowó rẹ̀ rajà sí ṣọ́ọ̀bù. ṣẹ́rí lóòótọ́ ọ̀rọ̀ yẹn kan àwọn tí wọn ò mọwọ́ mẹsẹ̀. nígbà wọn wá ní kí gbogbo àwọn àlejò ó kò nílùú wọn ní ìsìn ṣé wọ́n sì ti rí ìlú ọ̀hún ṣe. àṣìwà ń bí bàbá. bó wàá níbẹ̀ àti ti tẹ́lẹ̀ bó ṣe rí àti ti tẹ́lẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tí àwọn tọ́jú ọmọ ìlú wa tí wọ́n máa ṣe yánmayànmá kò ní sí gbogbo nǹkan yìí níbẹ̀. àbúrò àwa wà ń bí o ẹ má lè kẹ́ni bọ́dí máa parọ́ fáwọn tó wà nílé. kèé ṣe gbogbo other country ni wọ́n ń lé bẹ́ẹ̀.
ṣe rí kì í ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tẹ́mi máa wá sí ìlú yìí èmi ò ní yóò kù mọ́ nígbà tẹ́mi wá South Africa ṣùgbọ́n lè ní Ọlọ́run ṣeun àdúgbò lọ́wọ́ a kó ọ̀rọ̀ èèyàn tó lọ. ẹ ṣeun. àwọn tá a fẹ́ kọ́ pè sórí nọ́mbà yìí àwọn tí ó jẹ́ àwọn ará diaspora ni ará diaspora. hello. Boston, Massachusetts, US ni mo ti ń gbé ẹjọ́ ó dẹ̀ wù mí kí n sọ̀rọ̀. Ọ̀yà. Ọlọ́run kó bá wa kẹ́ Alhaji Ogogo. Orúkọ mi ni Alhaji Jamal Mustapha. But n tó jẹ́ kí n máa gbé òun ni pé gbogbo àwọn tá a wà láyé ká lọ kọ́ ẹ̀kọ́ nínú ìgbésí ayé Alhaji Ogogo. Eré ni wọ́n ń ṣe bọ̀ àwa kéwú lára eré tí wọ́n ṣe. Ẹ kéwú lára eré ẹ̀. Kò sí ìgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò ní máa yin Ọlọ́run. Mo ti sọ̀rọ̀ wọn ní fún àwọn jàmáà ní mọ́ṣáláṣí lẹ́yìn pé ẹni tó kú yìí o ẹ̀kọ́ tèmi kọ́ lára wọn ni pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ sì máa rí àmì ẹni tó jura rẹ̀ lẹ́fọ̀lọ́. Ọlọ́run ọba jọ ààyè tí Alhaji Ogogo bá wà lálẹ́ tí wọ́n kọ́kọ́ lé ọ̀la tí wọ́n bá tẹ̀ wọn Ọlọ́run bá mi má jẹ́ kí àwọn màláíkà tí máa ń wọlé wá báyẹn nù sàárè kí wọ́n lè rí down. Àmín. Kí wọ́n ṣiṣẹ́ rí lẹ̀ tèmi fi lè sọ jáde. Adúpẹ́. Ọlọ́run kó bá mi tán Ọlọ́run kó bá mi kẹ́ wọn. Ẹ ṣeun. Nǹkan sórí bẹ́ẹ̀ mi ti tẹ́tẹ́lẹ̀ ẹ ṣeun gani sàlọ́ àdé. ojú òpó ìkún bá mú àwọn ará diaspora ló sì pọ̀ jù ń bẹ̀. ẹ káalẹ́ o ìlú bolẹ̀ ti ń pè yìí. ìlú bolẹ̀ ti ń pè yìí o. Àti London mo ti ń pè sá. Gbogbo London ńkọ́. London wọn àbẹ o. Ẹ káalẹ́ o. Sá a kú ọ̀rọ̀ ti Alhaji Taiwo Hassan Ogogo. Ẹ ṣeun. Ọlọ́run àjọ tó ń jìnnà síra wọn. Àmínà. Ẹ̀yin náà ẹ kú dáadáa tẹ́ ń ṣe gbogbo everybody ń gbọ́ everybody ń rí o. Ọlọ́run ní jẹ́ pàṣẹ mi ti yín náà. Àmín. Ẹ ṣe pọ̀. Ẹbí tán fi sílẹ̀ Ọlọ́run á dì wọ́n mú. Àmín. Ó jẹ́ ìròyìn tó báyàn ní ọkàn jẹ́ díẹ̀. Ó lágbára díẹ̀. Ẹ ṣe pọ̀. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà. Ọ̀rọ̀ Ogogo yìí tá a bá ní àfojúsùnùkùn wo. Ìjọ tọ́lọ̀ ń bá kádàrá pé èèyàn ó kú lé èèyàn ó kú o. Ẹ jẹ́ kí n mọ́rọ̀ kan ṣàkàwé kí gbogbo rẹ̀ ó lè yàn. Ọjọ́ kan là á jóyin. Tóyin máa dùn mọ́ni lẹ́nu. Ọjọ́ kan là á jàdò. Tádò máa dùn mọ̀ràn ìlétè. Ọjọ́ kan ń bọ̀ o. Tí fápẹ̀ràn tọ́pẹ̀lẹ̀ ọgbẹ̀ràn. Ìyàwó ni ọlọ́ta kò sì ní jẹ́ ń bẹ̀. Ẹja bá ẹni tó wà ní diaspora yìí sọ̀rọ̀ náà. Hello somebody. Ẹ káalẹ́ o. Ìlú wo lẹ ti ń pè yìí? Mò ń pè láti Tripoli nílùú Libya. Gbogbo Libya ń kọ́ o. Àwa lálàáfíà ń bíbá Isa o. Ẹ ṣeun. Yes sir. Ẹ̀yin náà gbọ́ ti kú Ogogo. Bẹ́ẹ̀ ni sà ẹ wo bó ṣẹ̀ṣẹ̀ ń wọlé ń sìn yín láti fi iṣẹ́. Kódà ó dùn mí gidi gan. Kábíyèsí Olódùmarè. Ó dùn mí gan. Ogogo kú o, a sì pa fáìlì ẹ̀ déwájú Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. Àwọn èèyàn wà lójú òpó yìí. Ojú òpó ìkún bámú. Hello somebody. Ẹ káalẹ́ o. Hello. Ẹ káalẹ́ o. Gbogbo ilé ń kọ́ o. Hello somebody. Àdúpẹ́ láti Benin Republic. Ẹ káalẹ́ o. Gbogbo Benin ń kọ́ lórí fóònù tẹ́ ẹ fi ń gbọ́ nǹkan náà lẹ́tún fi ń pè yìí. No, mo ti pa. Ẹ ṣeun. Ẹ káalẹ́. Abíọ́gbà Ebenezer ni. Ẹ ṣeun. Ebenezer Abíọ́gbà. Ẹ ṣeun. Àwọn fíìmù mẹ́ta tẹ́ ní ká sọ. Tó Ogogo ṣe tẹ́ ẹ gbádùn. Tinújà. Ó de ní. Ọ̀bàyéjẹ́. Ó di méjì. Ìkìlọ̀ ọ̀jọ̀sí. Ìkìlọ̀ kí ni? Ọ̀jọ̀sí àbí? Ọ̀tá ilé. So ẹ̀yin náà máa wo fíìmù Ogogo dáadáa ní Kútọ́nù tẹ́ ẹ wà yẹn. A máa ń wò dáadáa. Àdúpẹ́.
kí lẹ fẹ́ sọ nípa àwa Ògògó nù fíìmù. Àgbà ni wọn ọmọdé làwa ṣùgbọ́n àwa gbogbo àwọn fíìmù táwọn náà là ń gbádùn ẹ̀ dáadáa. ẹ ṣé púpọ̀ àdúpẹ́ ẹ ṣé o. Akọ́láwọlé olóòtú ọmọ àdábá níjà níjọ́ tọ́lọ̀ ń bá léèyàn ó kù níjọ́ náà lèèyàn ń lọ níjọ́ tá kọ́ọ̀lẹ̀ èèyàn bá pé kìí sábà yẹ̀ kábíyèsí Ọlọ́run. Wọ́n mú ọ̀rọ̀ kan ṣàkàwé wá fún yín lálẹ́ yìí. Ọ̀rọ̀ tí wọ́n mú ṣàkàwé ẹnìkan wà nílùú Amẹ́ríkà. Ó fẹ́ wá ṣe ìnáwó ọjọ́ òbí l'Amẹ́ríkà. Ó fẹ́ wá sọjọ́ òbí ìyá ẹ̀ láti Amẹ́ríkà. Ṣọ́ọ̀ṣì tí ìyá ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ẹlẹ́mìí ni. ẹ jẹ́ kí ká kọ́kọ́ gbọ́ kéde àti polówó ọjà ẹ̀ náà. Ṣọ́ọ̀ṣì ẹlẹ́mìí nìyá ẹ̀ ń lọ. Ìyá tó bí wọ́n wá sọ fún ìyá ẹ̀ ní ṣọ́ọ̀ṣì wípé kó jọ̀ọ́ o ó kún fún àdúrà dáadáa lórí ọmọ rẹ̀ tí ń bẹ l'Amẹ́ríkà kó má bàa kú. Ìyá wà nú àwẹ̀ bíríbírí ìyá tó fẹ́ sọjọ́ bí. Ọmọ ẹ̀ sì dé ẹ káàbọ̀. Kò tí ì mú wọlé tó fi mú un lọ ṣọ́ọ̀ṣì. Ó mú ọmọ rẹ̀ lọ sí church. Wọ́n dẹ̀ lọ gbàdúrà fún un. Toró nígbàgbọ́ nú prọfẹ̀tì tí ó ríran sọmọ ẹ̀. Wọ́n bá parí ní ẹni ẹ bá sọ fún ìyá wípé bí wọ́n bá ti parí ọjọ́ ìbí tí wọ́n fẹ́ ṣe fún ìyá kó farabalẹ̀ díẹ̀ ńlé o. Ó ní láti wà lórí òkè kí wọ́n ṣàdúrà fún. Ó wá pè ìyá wa sọ fún yẹn pé ó lójú ìgbà tó ń lè lo òun ò lè pẹ́ púpọ̀ ńlé o torí bóun ṣe gbààyè níbi iṣẹ́. Ìyá sá bẹ̀rẹ̀ sí ní sunkún sí lọ́rùn ìyá bẹ̀. Ńgbà ọkọ̀ tún la ti ń lọ gbogbo ibi tí bá ń lọ ni ìyá ń tẹ̀lé pé dákun má jẹ́ kí wọ́n fi gígùn lójú ọkàn. Ọba ní òun lọ Èkó ni òun ò tí ì tráfù padà. Ìyá láwọn ọjọ́ lọ ni. Nígbà ó sì dẹ́kọ̀ ọ̀sán wọ́nà tí ó fi yọ ọmọ ìyá lọ́wọ́. Ó ti búùkù fúláìtì ẹ̀ alẹ́ ẹjọ́ tó yẹ kó lọ. Ìyá ló mọ̀ pé ó fẹ́ tráfù wọ́n ti sọ fóun ó lè lọ o. Ìyá bá sì ṣe pásítọ̀tì rẹ̀. Ó sunkún sí ìyá lọ́rùn ìyá náà sunkún sí lọ́rùn. Ṣé bá tún la náà ní á ní o lè tráfù? Wọ́n ní kọ́ ọmọ ti tráfù kọ́ ọmọ lọ bí kankan. Ẹ máa wo ń tó ṣẹlẹ̀ o. Tẹ́ fi mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ́ ni. Ń tó ṣẹlẹ̀ rèé o. Ìyá sì sin páálí ẹ̀kọ́ ráàyè fò. Nígbà ó rí i pé ìyá ọ̀dà kò burú. Tó bá di ọjọ́ mẹ́rin òun ọmọ lọ. Tó bá dọ̀la òun lọ change ticket. Ọba ní kí wọ́n fún ìyá ní yàrá kan lóòtẹ́ẹ̀lì. Fóònù náà wà ní yàrá kan. Ó ń fóònù ó ń pe ìyàwó ẹ̀ ó ń pe gbogbo àwọn èèyàn l'Amẹ́ríkà pé òun ò dé mọ́ o. Ó dijọ́ mẹ́rin kóun tó dé o. Wọ́n ní kí ló dé ó ní màmá òun ní kó mọ̀ dé. Ṣé ẹ mọ̀ òun ti rí màmá òun ti pẹ́. Ó wà títí. Kọ̀pẹ́ ó wo fíìmù díẹ̀ ló bá gbé sí orí tẹlifíṣàn. Lórí tẹlifíṣàn àgbáyé ló ti gbọ́ pé bàálù já. Ó wá mú báàgì pọ́ọ̀sì ẹ̀ ẹ máa wò ó. Ló wá mú pọ́ọ̀sì ẹ̀ ló wá mú tíkẹ́ẹ̀tì jáde ńbẹ̀. Ó wá wo nọ́mbà bàálù tí wọ́n lọ já ó ṣe déédéé tíkẹ́ẹ̀tì tí ó rà. Tíkẹ́ẹ̀tì tó rà ó jẹ́ bàálù tó yẹ kó wọ̀
ènìyàn lọ́jà tí ó yẹ kí ó dúpẹ́ lé lórí bó ṣe wo ó kọ tó wà nù manifest àbí kí ni wọ́n ń pè é ó kọ rẹ̀ gan wà nù manifest. Tó ṣe ọlọ́run ó ṣe ó tó pariwo ọlọ́run ó ṣe ó àbúrò rẹ̀ tí wọ́n jọ wà nínú rúùmù ẹni ń ṣàlàyé báwọn ìyá wà nínú rúùmù kejì ọlọ́run ó ṣe ó ọlọ́run ó ṣe ó ni àbúrò rẹ̀ bá sáré kàbàkàbàkàbàkàbà. Màmá àdúrà yín gbà o ìyá aládùúrà nìyí o àdúrà yín gbà màmá o aládùúrà ńlá nìyí o bó o lẹsẹ̀ mọ̀ pé bàálù máa já nìyá bá mú aṣọ ọjọ́ rẹ̀ ní bá ń ta aṣọ ọjọ́ gẹ́gẹ́ ọfẹ́ mọ̀ ọjọ́ lọ sọ́dọ̀ ọmọ ẹ̀. ẹ wú ọba mi tí jọ́lọ̀ ń sàtíà nígbà tí ó gbèsè rẹ̀ dé wọ́n dénú yàrá ó dojú bolẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ ń tí ń pọ́ ọlọ́run ń dúpẹ́ o ọlọ́run ṣeun kí wọ́n lọ jí màmá wọ́n sì bá òkú ẹ̀ lórí bẹ́ẹ̀dì kò sínú bàálù tó já o ẹ wọ́ ọba mi tí jọ́lọ̀ ń sàtíà kábíyèsí olódùmarè ọlọ́run tó ní ilẹ̀ tọ́lọ́run ẹ̀jẹ̀ asárégbọ́kẹ̀dẹ̀ àti ìpolówó ọjà ètò talẹ́ Ògògó fẹ́ gbà tán pátápátá kákúlọ́mù èké kọ́ yẹni ọ̀sán ju àdàgbà ìládìẹ ìrànà orí ẹlòmíì ò pé o àwọn ẹlòmíì làákàyè wọn jọba o orí ẹlòmíì ti dàrú o ẹlòmíì ọ̀mọ̀rọ̀ dá sí o àwọn míì sì ní làákàyè. Adéọlá Balógun ó ní nínú fíìmù tó Ògògó ṣe olókìkí òru ikú ọlọ́kadà àgbélébú àfẹ́sọ́nà ọmọ ghetto àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kábíyèsí ọlọ́run pé èèyàn kú èèyàn ọ̀sẹ̀sẹ̀ máa kú ṣùgbọ́n kàn máa káàyàn lára tí a bá rí àwọn òṣèré ilẹ̀ wa tàbí àwọn gbajúmọ̀ tàbí olókìkí kan tó ṣàdédé kú ikú rẹ̀ ó káàyàn la. Ǹjẹ́ ẹ mọ̀ pé ibi tá a bọ́rọ̀ dé yìí wọ́n bá ṣe pé wọ́n ní Ògògó ní ìdí kídìnì ni a rí èèyàn tó lè sọ pé wọ́n wá yọ̀kan nù tòun pàápàá jùlọ àwọn obìnrin tí Ògògó bá ní ìdí kídìnì. A rí ẹni tí ó sọ wípé kí wọ́n wá yọ ìkan lára tòun níbi táyé nífẹ̀ẹ́ dé ó star lójú ayé ó star títí tó fi dóde ọ̀run hospital tó wà ẹni tí ara àwa dúdú ara wa kò dodo ọ̀rọ̀ nítorí wípé àìfẹ́ gbọ́ pé ẹni yìí yóò kú o bóyá ni àwọn dókítà àwọn òfin ní sọ tó bá ṣèlú òyìnbó ni wọ́n là á mọ́lẹ̀ o wọ́n máa mọyé èèyàn tó kú nìbàdàn yìí tó jẹ́ pé kó tó kú ó kóṣù 6 tí ó kú ló ti mọ̀ pé òun ó kú tí wọ́n ti sọ fún un lọ hospital pàápàá jùlọ ẹni tí bá ń ná hospital lú òyìnbó àwọn àìsàn kan wà wọ́n sọ fún yàn pé kò sọ́gbọ́n o kò sọ́gbọ́n kan kò sóògùn kan o gbogbo ẹ̀ ọ̀dọ̀wọ́ mírèkù náà pàápàá ìtọ́lọ̀ ń lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀ jù agbá ọlọ́run ká láti pé kí kálukú jí láàárọ̀ ká bá kọ́kọ́rọ́ bàálù kọ̀ọ̀kan nígbèrí wa kí wọ́n sì kọ́kọ́ kálukú sí àti ibi tí ó ti gbé agbára ọlọ́run ká ṣùgbọ́n ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ tó rọ́mọ̀ pé ọ̀rọ̀ bàálù kan lọ́kàn lọ́rùn gbogbo ẹ̀. Agbára ọlọ́run ká láti ṣèwòsàn fún gbogbo àìsàn tí máa dààyàn láàmú. Ṣùgbọ́n bí ó bá sí àìsàn kò ní í síkú. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn lọ́lọ́run fi gbèsè ti táìmù tí kálukú ọ̀dà gbére. Nígbà tí a parí iṣẹ́ tí wọ́n ó sì pa fáìlì wa dé. Ọlọ́run ò wò.
ìyá yìí ti sọ̀rọ̀ ó ní Ogogo's death monumental loss to creativity entertainment industry ìyá yìí ló sọ bẹ́ẹ̀. Senator Solomon Adéọlá Yáyì ó fìbànújẹ́ hàn nígbà tí wọ́n ń kéde ikú Ogogo. àwọn míì ẹ máa wò wọ́n o nígbà tí ọba tọ́la sọ́túnla ní ìsìn ẹ máa rí oríṣiríṣi ìríran tí ó máa jáde lórí fóònù àwọn àgbààgbà òṣèré onítíátà kí wọ́n ṣọ́ra fún kú sọ̀rọ̀sọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí wọ́n ṣọ́ra fún kú kínní kan gbajúmọ̀ 10 ní Nàìjíríà àwọn kéde ti lọ́balọ́ba gbogbo tí wọn ò rí láti bíi 2 weeks ago bẹ́ẹ̀ yẹn bá ti kú báyìí àsìkò ilẹ̀kùn físàn wọn ti sínú wọn á bẹ̀rẹ̀ sí ní sọ físàn tara tí èsì tẹ̀lé kábíyèsí Ọlọ́run ẹ jẹ́ máa ṣàlàyé fún yín wípé ikú àlùmọ́ǹtù tó bá ṣe wípé ikú owó ni èjé èèyàn kú ni tí ikú bá ṣe rà bí táìmù bá ṣe báyìí Abíọ́lá ọ̀bára gbà fún ìyàwó ẹ̀. dókítà 21 ní ń bẹ lórí ìyàwó Abíọ́lá níjọ́ tí ó jáde láyé bí wọ́n ṣe lágbára tó tí gbogbo irinṣẹ́ ìgbàlódé wà ń bẹ ọsibítù tó dáa jù ní Nàìjíríà yìí. ọ̀gá mi tí jọ́lọ̀ ń ṣàtíà ó ń wo gbogbo wọn sì ń rẹ́rìn nígbà tí ìṣẹ́jú pé ọ̀sọ̀ fásàrà ẹ̀ nílò ń wò kábíyèsí Ọlọ́run ẹ wojọ́ ọ̀gá mi tí jọ́lọ̀ tí ó mú Àbáṣà tí ó pa Àbáṣà ẹ mọ iye ológun bàtálíọ̀nù tí ń bẹ láṣọrọ̀ gbogbo tí a máa fi kàyàn láti máa dún tó gbogbo tí a fi máa wòyàn nínú gíláàsì gbogbo tí a fi máa wòyàn nínú kámẹ́rà pẹ́ni báyìí ń bọ̀ ṣé wọ́n rí kúnjọ́ náà bàtálíọ̀nù sọ́jà bàtálíọ̀nù DSS àtọlọ́pàá ọ̀gá mi tí jọ́ lọ́hùn níjọ́ tí àsìkò Àbáṣà pé ó sì mú oníkọ́ máa bọ̀ lọ́dọ̀ Àbáṣà kú apá fáìlì ẹ̀dín wájú Ọlọ́run ọjọ́ kan ń bọ̀ gbogbo wa yìí náà láàmì kan lẹ́yìn ọ̀yọ́ kan yàtọ̀ síra wọn ni àlejò kúnjọ́ kan náà nítorí wípé ẹ̀kan náà kọ́ la wáyé tá a bá wo déètì gbogbo àwa tá a wà nínú bíi kò sí déètì kankan tó bára wọn yẹn bá bí ẹnìkan ní 1930 wọ́n bẹ̀ nìkan 1940 wọ́n bí ẹnìkan ní 1970 wọ́n bẹ̀ nìkan ní 1980 déètì ó sì yàtọ̀ fúnra wọn iná ni kú fi máa yàtọ̀ ṣùgbọ́n gbogbo wa lájọ wà nù mọ́tò ní ilé ayé tá a wà yìí ọwọ́ á dàbí ẹni pé àárín ìrìn àjò àwa ń sọ̀kan sọ méjì ọ̀rọ̀ tí a dùn mọ́ kálukú ẹnìkan wá dé bus stop rẹ̀ níbi tí ó ti sọ̀ ń Ṣàgámù ọwọ́ á ń sọ fún dẹ́fà pé dẹ́fà mọ́ gbàgbé o Ṣàgámù wà nígbà tí ń sọ fún dẹ́fà àìsàn tí ń sígínà sí nígbà ọba dé Ṣàgámù àìsàn ni o Ìgbà ni o àwo ni o yọ sọ̀kalẹ̀ nù mọ́tò a sì pa lẹ̀kùn dé béèyàn ṣe kú tá a pa fáìlì ẹ̀ déwájú Ọlọ́run ìyá àtọmọ lè máa jọ lo Èkó ní ìsìn kíyàwó sọ lọ́jọ́ ta kọ́mọ ọlọ́rìí sọ níkẹyà ọmọ lè sọ ṣáájú ìyá orí ibú kankan ò sí ńbẹ̀. ẹlòmíì àwọn alákọ̀wé tí ọmọ wọn bá wá ẹlòmíì bá wá wọn wá wọn ó sì sin ọmọ yẹn wọn ó sì sin lọ bí wọn lè sin láti bí irú ọ̀nà ìwórodù kí wọn ó sì sin dé géètì àwọn wọn ó sin dé bíi tó géètì ọmọ ńlẹ Èkó ni o wọn sọ̀kan sọ méjì àwọn wà bọ́lẹ̀ wọn bọ̀ nú ọkọ̀
ó yí padà ọmọ lọ tiẹ̀ bá a ṣe lólé ayé tí kú kálukú fi yàtọ̀ síra wọn. àní bá wọn kúkú àjọ kú o. akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ètò tèní ẹjẹ́ lọ sórí ẹ̀ ẹjẹ́ ń tún ṣe wáàsí kan fún yín pa kú. wọ́n sọ fún ẹnìkan pé yóò kú ẹ má gbọ́ o wọ́n sọ fún pé yóò kú lọ síbítù. nǹkan kan ò sí mú bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà ní ń sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti ní terminal disease wọ́n wá sọ fún pé yóò kú. ó wá sọ fáwọn èèyàn rẹ̀ pé òun fẹ́ lọ ibi tó wu òun jù láyé tóun fẹ́ lọ. nígbà tí wọ́n sọ fún onìkan dókítà sọ fáwọn aráalé rẹ̀. ó lóun fẹ́ lọ sí Mẹ́kà òun fẹ́ lọ dágbére fọ́lọ́hun òun fẹ́ lọ ṣàdúà kóun sì tọrọ gbogbo ìdáríjì ẹ̀ṣẹ̀. ọlọmọkà ó dé ńgbà Ọlọ́run ṣe é. ó wá pé gbogbo àwọn èèyàn káàbọ̀ olówó ni tó bá travel tó bá dé bá ẹni tí ó ra pẹ̀fíìmù fún ẹni tí ó ra bàtà fún ẹni tí ó ra gbogbo nǹkan fún ẹni tó lawọ́ ni. gbogbo àwọn èèyàn rẹ̀ wá kí wọ́n wá pọ̀. ó wá sọ fún wọn pé ẹ ṣé pẹ̀lẹ́ o òun ó kú ńjọ́ 15 òní. wọ́n wo ra wọn wọ́n rẹ́rìn pé ọ̀rọ̀ owó wá ní bàbá ìsọ̀. wọ́n ní abẹ́rù kóhùn ń ṣeré ni. ọba sí briefcase ẹ̀ pa ọba gbéwèé ọba gbé jáde ó gbéwèé hospital jáde ó ní ìjọ báyìí ni wọ́n sọ fún un kóhùn ó kú lọ sí. ìyàwó lọ́kọ́kọ́ bú ẹkún pé orí wọn o ta ni ọmọ ṣe bí yín o níbo lòun ti fẹ́ rọ́kọ níjọ́ tóun ti fẹ́ ẹnìkan ò borí ìhun rí òun ọmọ bí ṣe rí òun ọmọ bí yàtọ̀ ìwọ nìkan ló borí ìhun rí gbogbo ọmọ tó ń bí ìwọ ló ń bí fún ta ni ọmọ aṣọkọ òun ayé òun o. bàbá rẹ̀ ní òun ló yẹ kó kú kí wọ́n dúró láyé ìwọ́n ṣe á kú táwọn wà láàyè kó tó dijọ́ 15 bọ́yá àwọn ó kú ṣáájú rẹ̀. ó ní ìyá àwọn ó ní bàbá àwọn àti ìyá àwọn kí ló dé. wọ́n ní 10 dé ọ̀ṣọ́ àwọn lọ jẹ́ báwọn bá ń lọ lásán táwọn bá ń rìn lọ lásán wọn ní ìyá mílíọ̀nìà bàbá mílíọ̀nìà ní lọ. à ń lẹ́lòmíì títí wọ́n fún àwọn ní pọ́n méjì tẹ́lẹ̀ wọ́n lọ sọ di 1000 ó ní. pé ìyá eléyìn olówó mọ̀ ní olówó mọ̀ lọ́mọ rẹ̀ kí lẹ́ lè fún. nígbà òun ṣe bẹ́ẹ̀dẹ̀ njó ní èèyàn bíi 2 lọ́wọ́ ara mọ́tò bóun sóun mọ̀ wọ́n rí ṣé bí wọ́n lọ́mọ gbogbo wọn. táwọn bá tún wá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ńbò làwọn ó ti máa rírú èèyàn. ó wò yẹ́ ẹ̀ omi rí àti bàbá ẹ̀. ọmọ ẹ̀ bá bú ẹkún dádì àjọ sọ́bà yìí tó ń sọ pé tóun bá tó ẹ sọ promise ń pé tóun bá ti jáde bóun bá ti jáde báyìí òun lọ sí Amẹ́ríkà lọ parí ẹ̀kọ́ ọ̀hún tóun sọ pé ẹ̀kọ́ nípa àwọn tí ń wa bàálù lòun fẹ́ lọ fún tẹ́ ní lamẹ́ríkà lòun ó ti ṣe bàbá wo lòun ó lọ ké bá tóun ó gbowó lọ́wọ́ ẹ̀ tí ó mú òun lọ bí òun ó ti kẹ́kọ̀ọ́ bàálù. ọmọ rẹ̀ obìnrin dé wọ́n ní kí ló dé tí gbogbo ayé ń sunkún wọn ní bàbá rẹ̀ ló lóun ó kú o wọ́n ní bọ́yá ẹ pòfókì bàbá àwọn ni wọ́n ní dárí ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ó ní kí wọ́n yẹ̀wé wò wọ́n gbèwé lọ́mọ ẹ̀ lọ́wọ́ wọn rí ọwọ́ dókítà rẹ̀ pé yóò kú kò sí nǹkan kan tó lè dá dúró. ọmọ ẹ̀ náà bá gbára dálẹ̀ gbàá ó níyàwó á jẹun gbé báyìí ó ní bàbá àwọn tó jẹ́ pé ọlá yín lọ́kọ ọ̀hún wò mọ́hún la èèyàn líle lọ́kọ ọ̀hún ọkọ ọ̀hún ọ̀gbọ́wọ́ òkè sí ọ̀hún rí tóun bá sọ fún pé sọ ọmọrú ọmọ ẹni tóun jẹ́ ẹ̀wọ̀n ló máa kú sí ìjọ kan tó múra tó fẹ́ bòǹjà lásán tóun ti sọ bẹ́ẹ̀ fún tẹ́ ẹ pé tẹ́ ẹ wọ́ọ̀nù ẹ̀ látijọ́ náà ni ò ti dánrú ẹ̀ wò mọ́ ó ní bàbá àwọn ẹ ṣàánú òun ẹ má jáyé wọn bàjẹ́ ó wá dìde ó jókòó ó fẹ̀yìntì ó dìde níbi wọ́n ti ń bá a sọ̀rọ̀ ó wá wojú gbogbo wọn lọ ó wojú bàbá ó ní bàbá
ó ní bàbá àwọn ẹ kú ọ̀rọ̀ ọmọ ó ní ìyá àwọn ẹ kú ọ̀rọ̀ ọmọ ó ní ìyàwó òun o ó ní ẹ kú ọ̀rọ̀ ọlọ́mọ òun ọlẹ́ ẹ kú ọ̀rọ̀ bàbá ọlọ́ba òun lọ́kàn jẹ́ kó ń fẹ́ fi yín lẹ̀ ó ní ṣùgbọ́n àṣẹ ń tọ́ wà lọ́wọ́ òun àṣẹ bó ń ṣe jẹ́ ni gbogbo yín lẹ fẹ́ràn àṣẹ ẹ fẹ́ràn òun ẹkún tí gbogbo yín ń sun ẹkún tí gbogbo yín ń sun ẹkún kálukú yàtọ̀ ẹnìkan sọ wípé owó tóun ó fi kẹ́kọ̀ọ́ nílùú èbó tóun ó fi kẹ́kọ̀ọ́ lamẹ́ríkà tí ẹ̀ bóun rò ó níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní tóun nìkan wà níbi tóun ò ní lè yíra padà tóun ó wà níbi tó ṣe pé bóun bá fẹ́ tọ̀ òun ò lè kú òun bẹ́ẹ̀ bóun bá fẹ́ yàgbé òun ò lè kú òun bẹ́ẹ̀ ìyún ọ̀pá yín lẹ́kún rí bànújẹ́ nínú pé ní rí un mọ́ láéláé àpò ń jẹ́ wúrà yín òun jọ sọ yín ìyún ò ní bà yín lọ́kàn jẹ́ ó ní tó òun lọ o ẹ ń bá ń fẹ́ owó òun fowó lẹ̀ wọ́n ó pín fún yín ẹni tó bá ṣe pé torí pé òun jọkọ rẹ̀ òun ló bí gbogbo ọmọ fún ó lòun yọ̀ǹda rẹ̀ kọ́lọ̀ rèé lọ́kọ mi. ikú òpònú olóde abara dúdú họ kábíyèsí olódùmarè bẹ́ẹ̀yàn bá kú tí gbogbo èèyàn bá ń gbára dálẹ̀ bẹ́ẹ̀ bá yẹ ẹni tí kálukú ń sunkún sí ẹkún kálukú yàtọ̀. ẹni tí Ogogo promise bóun ọba ṣe róòfin bóun ọwà nù fíìmù ẹ̀ tí wọ́n ní October làwọn máa bẹ̀rẹ̀ location yẹn òtójò bá ti parí lágbára Ọlọ́run ó ní kò sí problem tó ní lead role yẹn náà lẹ́ máa yà ọ́ bọ́yọ̀ ti fún script gan kọ́ wa gbọ́ kó Ogogo kú ibi ọ̀rọ̀ tí wọ́n sọ last lọ́kàn rẹ̀ ọ wà pé Ọlọ́run o táwọn sì jọ sọ̀rọ̀ ta ni ọ̀wá ṣe lead role yìí kò ní rántí ntọ́gògó lọ fèsì nínú sàárè bẹ́ẹ̀ yẹn bá kú Kùránì ní wọ́n mú ẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn yóò lọ síbì kan tí yóò wà nípamọ́ ẹ̀mí wọn wà nípamọ́ títí díjọ́ gbéǹde àlùkè àmọ́ ẹran jẹrà egun ó sì wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ń gbọ́ bá díjọ́ gbéǹde àlùkè àmọ́ egun tó wà ńlẹ̀ Ọlọ́run wọn pàṣẹ pé kí gbogbo wọn ó dìde yóò rán ẹ̀mí kálukú yóò rán ẹ̀mí yẹn sí egun ó sì dọ̀tọ̀tọ̀ ẹ̀yìn kódà bẹ́ẹ̀ èèyàn jóná níjọ́ náà àṣẹ Ọlọ́run wọn sọdún dídí èyí bómi gbé èèyàn lọ